أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لله المستعان به والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run Ọba wa, Ọlọ́run Ọba tí adúpẹ́ fún yìí òun náà ni ọba tí a máa wá ní ẹni tí ó máa ràn wá lọ́wọ́ lórí gbogbo problems tàbá ní onìkan náà lọ́wọ́ nípò bẹ́ẹ̀. Kò sẹ́ni tó lè ràn wá lọ́wọ́ mọ́ lẹ́yìn Ọlọ́run. Ọlọ́run ló dá wa, ó mọ̀ wá, ó sì máa ti ń ṣe wá, ó sì máa solution. adúpẹ́ fọlọ́run Ọba náà. Ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó bá Nábì wa Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ lápapọ̀. لتعلموا جميعا اللي بقوا قالوا لما أن أصدق الحديث كتاب الله يتجه دون نور تيمن بو وناني ترى الله القرآن وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم إمنا تيمن تدي وناني سنة نبي محمد وشر الأمور محدثاتها èyí tó burú jáì nínú àwọn nǹkan téèyàn máa fi ń sin mọ́ Ọlọ́run Ọba, téèyàn máa fi ń sin Ọlọ́run, òun náà ni ẹ̀sìn tí ó lákọọ́lẹ̀ nínú Kùránì àti Sunnah. Kọ́lọ́mọdé bá wọn ṣe láéláé. Gbogbo tí wọ́n bá dálẹ̀ ni wọ́n ń pè ní bídíà, gbogbo bídíà ni wọ́n ń pè ní innovation. Nǹkan tí ò ní àkọọ́lẹ̀ nínú Kùránì àti hadith tá a ṣe mú lẹ́sìn bá máa fi sin lọ. Ànábì ní wa kullu bid'atin dalalah, gbogbo nǹkan bẹ́ẹ̀ àná ni ọlọ́mọṣọ́ ni kọ̀ọ̀kan wà nù. Ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, mo kí gbogbo àwọn jàmá lọ́kùnrin lóbìnrin, mo kí gbogbo àwọn bàbá tí wọ́n ń bẹ ń kalẹ̀ àti gbogbo àwọn àlùfáà. Kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ntí a fẹ́ gbọ́ yìí kọ́lọ́mọ́sí àdìyọ́ lápàdá dálára ẹni kọ̀ọ̀kan wa. Ikhwatal iman, ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, ad-dunya darul bala, ilé ayé tí a ń gbé yìí Ọlọ́run dá tán ọwọ́ kó àdánwò sínú ẹ̀. Ọlọ́run Ọba ọ̀dàlẹ̀ ayé tán ó kó wàhálà sínú ẹ̀. Àwa àti wàhálà àti problem lájọ máa wáyé. Kò sílùú téèyàn ọ wà tọ́ba lóhùn ní problem, tọ́ba kó ń bẹ̀, tọ́ba tún dẹ́lu mi yóò tún ní problem mi. Ọlọ́run Ọba fẹlẹ́ yẹn lẹ̀ nínú al-Qur'an al-Karim. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run Ọba ní laqad khalaqna al-insana fi kabad. Ọlọ́run bá ní adáwọn méèyàn sínú wàhálà ni. Ọlọ́run sọ eléyìí nínú Suratul Balad Quran 90 aya ẹlẹ́kẹrin. Allah tún sọ nínú ayé mi nínú al-Qur'an ó ní wala nabluwannakum bi shay'. Ọlọ́run bá ní dandan ní kí n dán yín wò pẹ̀lú tíntín min al-khawf, nínú jaya táì àyà yẹn sá máa já. Òun dá ìjáyà lẹ̀ fún yín láwọn àsìkò kan tẹ́yẹ máa jáyà. wal-ju' láwọn àsìkò kan Ọlọ́run ní ebi ọmọ apá yín. wa naqsin min al-amwali wal-anfusi wath-thamarat, òun máa gba owó lọ́wọ́ yín láwọn àsìkò kan, owó yín ó máa dínkù.
lẹ́yìn náà gbogbo ẹ̀yin tí ẹ̀ǹbẹ̀ ńlẹ̀ ayé tẹ̀ mí yín máa pa àwọn kọ̀ọ̀kan máa yín la bí bàbá ọba kú ọmọ òkú tí ọmọ ọba kú ìyàwó òkú ọlọ́run bá níbi ṣe máa ṣe nìyẹn o wọ́n samarat ẹ̀yin tẹ̀ ń dáko lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀ máa dáko ẹ̀ ní jèrè oko ọlọ́run wá ní wọ́n bá ṣeré sọ́bìrì àmọ́ gbogbo àwọn tí ń bá dáwò tí wọ́n bá ṣe sùúrù ẹ bá mi fún wọn nẹ́rọ dùnú nítorí pé ọlọ́run ọba inna ma'al usri yusra bẹ́ẹ̀ bá ti ń sunkún ẹ̀rín lọ́kàn kì í ṣe pé ẹkún náà ló tún kàn lẹ́yìn ẹkún ọlọ́run ètò bẹ́ẹ̀ aláàánú ni aya tí mo kà yìí ari ní Quran 2 aya 155 ọlọ́run ọba tún tẹ̀síwájú fún gbogbo àwọn tó jẹ́ wàlí ọlọ́run ọba àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n gba Allah nìkan gbọ́ tí wọ́n gba nǹkan mìíràn gbọ́ lẹ́yìn Allah ọlọ́run bá ní ahsiban nas ọlọ́run bá ní sẹ́màrò ní an yutraku ipe àfihàn lẹ̀ an yaqulu amanna nítorí pé ẹ̀ ń sọ pé ẹ gbàgbọ́ ọlọ́run ní lóòótọ́ ẹ gbà mí gbọ́ lóòótọ́ ṣé ẹ wá rò pa àfihàn lẹ̀ ni wa hum la yuftanun torí ẹ̀yìn wa nígbàdáwò kan fún yín tẹ́ máa rán kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wa laqad fatanna alladhina min qablihim gbogbo àwọn tí wọ́n ti síwájú wọn nínú àwọn olùgbàgbọ́ òdodo ànábì ọlọ́run ọba àwọn wàlí ọlọ́run lọ́kùnrin lóbìnrin ọlọ́run ni mo fìtínà àwọn náà mo dán wọn wò wala ya'lamanna Allahu alladhina sadaqu wala ya'lamanna al-kadhibin èmi ọlọ́run ọba fẹ́ mọ àwọn olódodo ni mo ṣe mú àdánwò wá mo sì fẹ́ mọ àwọn òpùrọ́ láàrin yín torí pé àdánwò ni máa tún náà ṣeré gbàgbọ́ bá a sì dògbò lẹ́yìn gbogbo àwọn lápá gbọ́lọ́ngbọ́ ó dìgbà tá a dáwọ́ bá dé ọlọ́run ní òun ti promise yín pé wọ́n dàn yín wò wọ́n bá ti wá dé kí wọ́n wá dé tó tó wá ń ti síbi kan Allah ti sọ̀rọ̀ nínú Quran ní tó sì sọ ní tí ó ṣe náà nìyẹn Suratul Ankabut Quran 29 aya 3 ẹlẹ́ẹ̀kẹta lọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ yìí fún wa ipe gbogbo àwọn tá a ní iman ká má torí pé àti gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run wa fi wá lẹ̀ à ń kírun à ń gbààwẹ̀ ọlọ́run ládàáwò ń bọ̀ al-mashakilu mutanawwi'a àdánwò tí ń bẹ lára kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì àárẹ̀ lòún rán ẹlòmíì òṣì lòún rán ẹlòmíì látijọ́ tó ti gbéyàwó tó ti lọ́kọ ohun ètí ìbímọ dàárọ̀ yìí o ọlọ́run ọ̀sàánú ẹlòmíì ọ̀sàánú ẹ̀ kó lè bá a máa sáré kó lè bá a máa gbìyànjú ọwọ́ kó àwọn ọ̀tá tì wọ́n wá ń lé ká ẹ mọ̀ pé ọ̀tá máa ń léyìn lọ bí eré ni ọlọ́run bá ní fọ̀tá yín fi dán ẹlòmíì wò àwọn míì ń bẹ nínú tó jẹ́ pé wọ́n máa lára rẹ̀ ni wọ́n máa bínú orí lára rẹ̀ ọlọ́run bá ó fi àdánwò iṣẹ́ ó fi kan ẹlòmíì yọ kàn máa wáṣẹ́ ká náà yọ máa rìn ká ọlọ́run bá ọ̀sẹ̀ lómi léyìn dáadáa ìyá dáadáa bàbá dáadáa ó sì bímọ dáadáa kalẹ̀ ọlọ́run fi dán wọn wò ni ẹlòmíì ń bẹ nínú ilé ọkọ òun àtọkọ rẹ̀ wọ́n ṣe márèèjì wọn ò sì gbégbé ṣe ayé rọrùn ọlọ́run bá ní àdánwò ni mo fi ṣe ẹlòmíì ti kó ní ọkọ bá ṣe jòkó lẹ́yìn ní sì ń wọ ọkọ mi kò sì tí ì rí dìsí ọlọ́run bá ní mo fi dìfọ́ọ̀sì yẹn mo fi ṣàdánwò ni ẹlòmíì ń bẹ òun ò ríyàwó ọwọ́yàwó fa títí owó ń bẹ ọlá ń bẹ gbogbo kan ń bẹ àmọ́ láwọn ò ti ṣetán tí ó fún ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wàláhì ẹlòmíì ọ̀la kojọ ẹlòmíì ń bá àṣàṣì yí ká ni wọ́n ti nà nǹkan sí wọ́n ti dà nǹkan dúró gbogbo ẹ̀ náà ń bẹnu kádàrá rẹ̀ náà ni eléyìí yọ ọmọ owó ojútùú sí pírọ́blẹ́mù rẹ̀ bọ́lá wọn bá ti ṣetán kò sẹ́ni tí ó gbà á lẹ̀ ọlọ́wọ́n bá láàbí ọpọlọ agbára rẹ̀ mọ́sẹ̀ sánú wa ọlọ́mọsẹ̀ sánú wa o àwọn mí ń bẹ lọ́gbọ́ ẹ̀wọ̀n báyìí jẹ́ máa àdánwò ni gbèsè tí ń bẹ lọ́rùn ẹlòmíín sìn wàláhì ọlọ́nìkan lọ́mọ bó ṣe tó bójú ṣe ń ti lọ́sàn-án bẹ́ẹ̀ náà ní ronú lóru òru ọ̀dà fún ní gbèsè ọ̀sán náà kọ́ rọrùn fún mo wá bí ọwọ́ ọlọ́wọ́n bá Allah ọlọ́wọ́n mọ́sà san gbèsè ọ̀run ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀wà rí ibi tọ́rọ̀ dé báyìí òun náà ni pé tí wàhálà bá wá dé tí problem bá wá dé kí ni solution kọ̀sá ń pè pé ọ̀rọ̀ níbí mọ́ ojú táyé làwà yìí tí ọ̀rọ̀ bá ti dàrú mọ́yàn lọ́wọ́ ọba tó dá ọ nìkan náà ló lè yanjú ẹ̀ tó bá ti yà síbòmíì yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ó ti ṣìnà at-ta'alluqu bi khaliqil makhluqat ọba tó dá gbogbo nǹkan ni wọ́n ń pè ní creator gbogbo ń tó dá pátá ni wọ́n ń pè ní creation ẹ̀ẹ́dì tó bá ti ní ẹni ìṣòro tó bá ti gbé kú lẹ́yìn lọ́dọ̀ ọlọ́run ọba Allah tó kú wájú ọlọ́run pọ̀ ṣàdúrà má ṣé orí ńgbà tó ti kú níwájú creator anything tó bá lọ lè bá anything tó bá ń lọ díẹ̀ anything tó bá ń lò ipe ọ̀fẹ́ fi yí kádàrá padà ọ̀fẹ́ fi tún rẹ̀ ṣe creation ní ọ̀jẹ̀ ntọ́lọ́run dá ní ọ̀jẹ̀ o ntọ́lọ́ ọba adẹ́dá ò wá lè ṣe lọ́dọ̀ rẹ̀ bó ṣe rò ó sí ntọ́lọ́run dá ò lè ṣe bọ́ bá lọ ó tún padà sọ́dọ̀ rẹ̀ náà nítorí pé ọwọ́ rẹ̀ kádàrá wà ọwọ́ rẹ̀ ní gbogbo nǹkan wà ọlọ́wọ́n bá ní iyyaka na'budu
bá a ṣe wí tó dáa tó dùn lẹ́nu ni ọ̀pọ̀lọpọ̀ wa reality wa kò rí bẹ́ẹ̀ ọlọ́run ní iyyaka na'budu ọlọ́run bá ní ẹ máa sọ pé ìwọ nìkan la máa sìn wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ nìkan la máa wá ràn lọ́wọ́ wa iyyaka na'budu ní kákẹ́rùn kágbáwẹ̀ kálọ́mọ́ká wa iyyaka nasta'in níbi ká ní challenge ká ní problems wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ náà láàbùn kó wa ajẹ́ pé kò sáájò nítorí tó o bá ti kó bùkátà lọ́dọ̀ ọlọ́run ó lè bá ẹnìkan tí ọgbọ́n tó ọ yóò máa wá gbowó lọ́wọ́ ẹ̀ yóò wá mú ọ kó nínú Islam yóò mú ọ sínú ẹbọ ọ wá kú nínú àwọn ọ̀rẹ́ ọlọ́run ọ wá dọ̀tá ọlọ́ nítorí wá ń wá náà kọ̀ wá ní ṣe nítorí wà ní kò ní bọ́ sí ọ lọ́wọ́ àfi tọ́lọ́ bá ṣe tán nígbà tí wàá mọ̀ pé ó wà ní gbogbo nǹkan wà kí làwọn dára wọn láàmú sí jama ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Suratul Fatiha àlélẹ́yìn gbogbo àná lámà bá a ṣe ń sin lọ́run lónìí kan wa iyyaka nasta'in ní pé ká máa kó bùkátà wa sọ́dọ̀ rẹ̀ ọlọ́run nípa idha faragta fansab bẹ́ẹ̀ bá kírun tán ẹ farabalẹ̀ wa ila rabbika farghab ẹ kó bùkátà ní síwájú mi. wọ́n wá sọ fún ọ pé ọlọ́run ò lè bí abùkátà rẹ̀ wípé bàbá kan ní bẹ́ńbì kan òòsà kan bẹ́ńbì kan òní ò bí abùkátà rẹ̀ òòsà yẹn àti ìwọ àtòun kéré ìṣẹ̀lẹ̀ méjèèjì wọ́n jọ dá yín. ntaada wa ń bẹ ntaada lọ lè kúnlẹ̀ tí ntaada ntaada ń wá ìgbàlà lọ́dọ̀ ntaada ẹ̀yin méjèèjì ọ̀lẹ́ ní wọ́n jọ náà ọba Allah nìkan ló bá lágbára ẹ̀yọ́ màá yá mi nínú Islam anabi wa Muhammad sallallahu níjọ́ kan anabi wa Muhammad orí Abdullah ibn Abbas anabi ni ya gulam Abdullah ibn Abbas ọmọ kékeré idha sa'alta tó bá béèrè nǹkan bó bá fẹ́ béèrè kankan tó fẹ́ lò nílò ayé rẹ̀ fas'alillaha ọlọ́ni kan ní ọmọ béèrè lọ́wọ́ rẹ̀ mọ́ béèrè lọ́wọ́ ayé o mọ́ béèrè lọ́wọ́ àwọn àgbà o mọ́ béèrè lọ́wọ́ àwọn adáhunṣe o mọ́ béèrè lọ́wọ́ wòlíì o mọ́ béèrè lọ́wọ́ màláíkà o mọ́ béèrè lọ́wọ́ àlìjànú fas'alillaha ọdọ̀ Allah nìkan ni kò ti máa béèrè wa idha ista'anta tó bá ṣe wàhálà lọ́wọ́ lérí challenges tó bá ní fasta'in billah anabi ní sọ̀rọ̀ yẹn anabi ní wáyé náà lọ́wọ́ pẹ̀lú Allah nìkan ẹ̀yọ́ wa yá mi nínú Islam ẹ̀rí ọlọ́run bá wa ọlọ́mọlẹ́nu Qur'an ó ní ayushrikuna ma la yakhluqu shay'an wa hum yukhlaqun ọlọ́run bá ní ṣé àwọn èèyàn wọ́n wá gọ̀ débi pé nǹkan tó jẹ́ pé kò lè dá nǹkan kan wọ́n sì wá fi tìsọ́dọ̀ èmi ọba tí ń dá nǹkan ìtẹ́ ń fi ń tìsẹ́gbẹ̀ èmi mọ̀ dá èmi mọ̀ dẹ́ yìí náà ẹ wá sọ èmi àti tí mo dá dẹgbẹ́ wala yastati'una lahum nasra ọlọ́wọ́n bá ní ẹ máa ń so ẹ̀yin méjèèjì ẹ máa ń bára yín so ntí mo dá tẹ̀ ń lé ìdòkótì yìí tẹ̀ ń fọkàn sọ́dọ̀ rẹ̀ yìí kò lè ràn yín ṣe ọlọ́wọ́n bá ní wala anfusahum yansurun kọ́dà òun gan fún rẹ̀ tó ń gan bá ní problem fún rẹ̀ kò lè dá rẹ̀ rárá rẹ̀ lọ́wọ́ èmi nínú àwọn náà lọ́wọ́ ọlọ́wọ́n fi léyìn múlẹ̀ nù Qur'an Suratul A'raf àyá 192 kíkẹ́ òtẹ́lẹ̀ kí ni àgbọ́yé tá à ń gbọ́yé lábẹ́ àyà yìí òun náà ni pé la yasta'inu al-makhluqu bil-makhluq ètò wọn bá dá ọ̀gbọ́dọ̀ mọ sálọ̀dọ̀ ń ta bá dá ọba adẹ́dà ni gbogbo aláàmọ̀síkì láàmà sálọ̀dọ̀ rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn àlùfáà wa wọ́n ní ẹ̀rí al-isti'ana ìwárà lọ́wọ́ àwa máa ń pè é ní ájò ṣẹ́rí ájò yẹn ìtumọ̀ méjì lọ́wọ́ fún ájò nínú èdè Yorùbá gan ìjìnlẹ̀ Yorùbá òun náà ní gbìyànjú kéèyàn ó ṣe gbìyànjú kọ́ máa jòkó tẹ́tẹ́rẹ́ ájò wà pín sí méjì ní ṣèjàmá ájò yìí tọ́ da àti ìdí òṣèké ní àtẹ̀yí tí ọ̀dà tó dọ́pọ̀lọpọ̀ wa nísìnyí gbogbo nǹkan ti dàrú lérí ilẹ̀ àdá kankan mọ̀mọ́ àáká ń lọ ní bàwò àáká ń lọ ní bàwò àgbọ́ kílẹ̀ sí ń sọ al-isti'ana yìí ìwá ìrànlọ́wọ́ lérí bùkátà ẹni lérí ìṣòro ẹni wọ́n ní ẹ̀sìn ni wọ́n máa jẹ́ tá a bá ń wá lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ti ní ká wá wá sọ́dọ̀ tá a bá ń wá lọ́dọ̀ nǹkan míì yọ́ máa jẹ́ ẹbọ ẹni alọ́lẹ̀ bá ní la fi ṣe igbákejì Ọlọ́run àbí ẹnìkejì Ọlọ́run ló ṣe jẹ́ pé ìwárànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀sìn ni ìwárànlọ́wọ́ lọ́dọ̀ ntaada ẹ̀ṣẹ̀ ní ẹbọ ni Ọlọ́run ò sì fẹ́ Ọlọ́run máa bínú nítorí pé nǹkan àwọn kò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá nílẹ̀ Yorùbá lé àti fẹ́ẹ̀lì ń bẹ nínú àwọn problems tá a máa ní alákọ̀ọ́kọ́ ń bẹ wọn náà ní àárẹ̀ ẹ̀yọ́ máa yá mi àárẹ̀ ó pín sí méjì àárẹ̀ ara àti àárẹ̀ tẹ̀mí ẹlòmíràn máa sàárẹ̀ àárẹ̀ pé ń sàárẹ̀
ẹlòmíì ń sàárẹ̀ àmẹ́ ní màpé ń sàárẹ̀ òun lọ́mọ̀ kọ́ rẹ̀ àárẹ̀ ara yìí ọwọ́ pọ̀ lóríṣiríṣi ibà ń bẹ́ ń bẹ́ kọ́dà kéèyàn ní jẹ̀díjẹ̀dí ara àrùn ni kéèyàn lérí fífọ́ inú rúnrún typhoid gbogbo àwọn táwọn wì oye àrùn ní tọ́lọ̀ máa fi ń káyàn kí wọ́n ní solution tí èèyàn bá ní problem nínú ara rẹ̀ anabi wa Ibrahim alayhi salatu wa salam ọlọ́run sọ fún wa nínú Quran ó ní fa idha maritu fa huwa yashfini anabi Ibrahim ní tọ́ba rẹ̀ mi fa huwa yashfini ọlọ́run Allah ní máa bẹ̀ tó fún mi lálàáfíà ẹ̀rí àwọn anabi ọlọ́run jama walladhi yumituni torí òun ni ó pa mí tásìkò òkú mi bá tó básìkò òkú ọba tó kọ̀ sẹ́nu lè pa mí thumma yuhyini òun ni ó sì gbé mi dìde tó bá dé al-qiyama suratu Shu'ara aya 80 àti 81 lọ́lọ́run tó ń fẹlẹ́ yìí múlẹ̀ anabi Ibrahim ọlọ́run ọba ní mọ̀ fún un lálàáfíà òjíṣẹ́lá Muhammad sallallahu wọ́n ní tó bá rí àwọn èèyàn anabi wa gbọ́wọ́lé ẹni tó rẹ̀ inú àwọn ẹbí ẹ̀ àbáwọn sàhábà rẹ̀ anabi wa gbọ́wọ́lé lára anabi wa ní Allahumma wa ọlọ́run rabban nas ọba gbogbo àwọn èèyàn adhibil ba's mọ́sà mú wàhálà yìí lọ fún ẹni tí wàhálà ń bẹ fún yìí mú àárẹ̀ yìí lọ fún ara ní washfi anta shafi fún lálàáfíà ìwọ lọ́ba tí fún yàn lálàáfíà anabi Muhammad náà tari rẹ̀ sọ́dọ̀ tani ọ̀dọ̀ Allah tọ́ba ti rí ọlọ́run lọ́ọ́ máa pe o sórí dókítà ogun wọ́n gbìyànjú ni o ní tí ó fún lálàáfíà gan ọlọ́run nìkan ló mà anabi wa Ayub alayhi salatu wa salam ọ̀rẹ́ fún 18 years kò jáde síta ó wà nínú yàrá fún ọdún 18 ló fi wà nínú eré àárẹ̀ ọlọ́run ọba wa sọ fún wa yìí pé wa Ayuba anabi Ayuba idhnada rabbah nígbà tó pe ọlọ́run ọba rẹ̀ anni masaniya dur ó ní wọ́n ọlọ́run ọba ara ní mi wa anta arhamur rahimin aláàánú ni ọ́ kò sẹ́yìn lè sànú tó wọ́ ọlọ́run sànú mi anabi Ayuba yìí bọ́lọ́ darí ẹ̀ sí jama ọ̀dọ̀ ọlọ́run fastajabna lahu ọlọ́run la dá lóhùn fakashafna ma bihi min dur gbogbo onira tí ń bẹ lára kò sí nǹkan kan lára rẹ̀ ma Suratul Anbiya aya 83 àti 84 kila Quran ni àwa mùsùlùmí là ń kà yìí gbogbo àwọn tọrọ ibo ni wọ́n padà sí jama ọ̀dọ̀ Allah bó lẹni kó sọ wá pé kó ọmọ mẹ́rin wá pé wọ́n fẹ́ ha ẹran yẹn fáwọn ìyá kan wọ́n fẹ́ pín ẹran yẹn fáwọn tí wọ́n ń ṣe ọgbọ́n táwọn ẹlẹ́bí ọlọ́run sọ ni ọlọ́run ní ọmọ rẹ̀ yìí ó sì ti rẹ̀ ọ́ná ọ wá pe ẹni tí ọmọ sí àárẹ̀ rẹ̀ tó sì lágbára tí mú kú ọwọ́ ìyálé ká ọwọ́ àárín ká ó ti ju ẹ̀sìn nù ó tún fowó ṣòfò àdúrà ìlà máa fi yẹn dúrà rẹ̀ ẹ̀yọ́ máa yá mi lẹ́yìn àdúrà ìjà lè lo egbòogi fáàrẹ̀ ara náà yes a lè lo àtìbù ṣáàbì a lè lo egbòogi a lè lo àwọn oògùn tó jẹ́ medicine fún àárẹ̀ ara awọ ara àti àárẹ̀ inú ara tí Islam sì takò òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam anabi ni ma anzalallahu da'a ọlọ́wọ́n bá o fi àrùn kan sí ilẹ̀ yìí illa anzala lahu shifa àbíkọ́jọ́ pé ọlọ́wọ́n bá ti dá ìwòsàn rẹ̀ àyà tí ì rí ni kò sí àrùn tí ò ní ìwòsàn rẹ̀ lérí ilé ọlọ́run àrùn kọ̀ọ̀kan ń dé látọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú ìwòsàn rẹ̀ ni Rawahul Bukhari afọwọ́ Bukhari ló gba àdéhùn yẹn wá anabi tó sọ nínú àdéhùn yẹn li kulli da'in dawa kò sí àrùn kan tí ń sọ nínú ara rẹ̀ tí ò ní solution tí ò ní nǹkan tó fi mú àrùn náà kú lérí ilẹ̀ ọ̀yà máa bẹ̀ lọ́n kọ́lọ́n ọba ojú òtètè pàdé ẹ̀ ní fàyídà usiba da'un da'a bari'a bi idhnillahi azza wa jalla anábìíní tí mẹ́sìn oògùn yìí tó bá kàrùn yìí bi idhnillahi ẹ̀rì pẹ̀lú yọ̀ǹda Allah bari'a ó sì lálàáfíà àrùn tẹ́lẹ̀ mi ń bá yí látijọ́ yìí bóyá ewé àbẹ́gbò kan ti ń bẹ lẹ́kùnlé ilé rẹ̀ tí ó mọ̀ òní ọkàn ara gbó yóò sọ ara múlẹ̀ mẹ́ta lójúmọ́ àdúgbò múlẹ̀ méjì ara rẹ̀ ó sì ya àmọ́ tọ́lọ́wọ́n bá ti ṣe tán kò ní mà náà fi tẹ́wé wa yóò máa dá kọjá báyìí nìjàmbá bí wọ́n ṣe wá fún lọ́fẹ̀ẹ́ kò ní lò ó nígbà tọ́lọ́wọ́n ti ṣe kí ni tọ́lọ́wọ́n ti ṣe tán ajẹ́ pé egbò àtẹwé yìí náà kò lè dá ṣiṣẹ́ àbí pẹ̀lú yọ̀ǹda ta ni Allah subhanahu ó ti jẹ́ pé Allah connection pẹ̀lú Allah ní oníjọ́ já ní gbogbo gbà òun gan ni wọ́n sọ fún dókítà pé oògùn báyìí ló yẹ kó lò ẹ̀yà lo eléyìí fún tíráyì eléyìí yóò sì tíráyì rẹ̀ níwọ̀n bá ní dókítà wa ti lálàáfíà àwọn àtọ́jọ́ pípẹ́ tà ti ń báyìí ọlọ́wọ́n bá lálọ́ba ti fún yẹn lálàáfíà ẹ̀yọ́ màá yá mi èyí tá a fi mọ̀ pé a máa ń lo oògùn ìwòsàn nínú Islam kì í ṣe bọ́ àwọn lárúbáwá tó gba Islam wọn lọ lè bá anábọ̀ Muhammad sallam aróko ni wọn àwọn mẹ́gbòógì dáadáa wọn sọ fún anábì kan náà tàdáwà ṣé alẹ́ máa ń ṣe oògùn ìwòsàn anábì ni yá ibadallahi tàdáwà o anábì ni ẹ máa ń ṣe oògùn ìwòsàn fa inna Allaha lam yata'ada illa wada'a lahu shifa ọlọ́run ò fi àrùn kankanlẹ̀ àbí kó fi ìwòsàn rẹ̀ tì í ẹ̀yọ́ miami
ọlọ́run fúnra ara rẹ̀ lọ́kọ́kọ́ sọ fún anu Kùránì pé àlelo mẹ́sìn fún àlàáfíà ara wa ọgbàrá tọ́lọ́run ó tún wá lóògùn ọlọ́run bá ní yakhruju min butuniha sharab ọlọ́run bá ní oyin ọ́nẹ́bì oyin tí mo dá yẹn rí i pé àwọn nǹkan mímu kan máa ń jáde nídìí ẹ̀ sẹ́mi pé wọ́n jẹ fúláwà káàkiri yọ jẹ káàkiri yọ gbogbo tó bá wá jẹ síkùn yẹn tó bá wá yàgbẹ́ kalẹ̀ làwọn ńlá ọlọ́run bá ní yakhruju yọ jáde nínú rẹ̀ sharab nǹkan mímu mukhtalifun alwanuhu kọ́lọ̀kọ́lọ̀ lèmi ọlọ́run bá ṣe fihi shifa'un linnas fihi shifa'un linnas ọlọ́run bá ní ìwòsàn bẹ́ẹ̀ fáwọn ọmọ èèyàn ọlọ́run ní ìwòsàn bẹ́ẹ̀ nù yín ọwọ́ àjòkó ọlọ́run sáré oyè àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ wọ́n ti ọlẹ́ o ti sún ẹbí o ti sún ara ọ̀wá wó yin gidi tó máa rí lálàárọ̀ kùtù Allah ní fihi shifa'un linnas Allah ní ìwòsàn bẹ́ẹ̀ fún yín jàmá bọ́ọ̀lù ọlọ́run sì sọ̀rọ̀ táà ní practice ẹ̀ àbí tó bá jẹ́ pé oyin ṣúgà àbóyin fèkì lẹ́yìn bá rí lókun èyí ni yọ́ máa dá wà lálẹ́ sínú ara ni ọlọ́run sọ ní bẹ́ẹ̀ má jà pàdé wọn lójú títí o ọlọ́gbàrá ọlọ́run ọba wa ọlọ́run ní nàbí dhalika la aya ọlọ́run ní oyin ni àmì tẹ́fì mọ̀ pé ní ọlọ́run bá ń bẹ ni o liqawmin yatafakkarun àmọ́ àwọn tí wọ́n bá ń ronú fọ́rọ̀ mi ní bá wí o àwọn tí wọ́n ronú ọlọ́run ọba yẹn wí Suratul Nahl Quran 16 aya 69 lọ́run ọba ti ń sọ eléyìí adébíwá Muhammad sallallahu anabi náà lo àwọn egbòogi ẹgbọn tá anabi sọ fún wa anabi sọ fún àwọn sahaba yìí pé ẹ má wúra yẹn àtọ́ bá rẹ̀ yín o aleikum bi hadhihi alhabati sauda ọ̀dọ̀ wọ̀nyí pẹ̀lú black seed abatu sauda ni wọ́n ń pè é èyí tó jẹ́ ọ́ìlì ẹ̀ wà èyí tó jẹ́ bí gbẹrẹfu bí agunmu ọwà anabi náà ọ̀dọ̀ wọ̀nyí pẹ̀lú abatu sauda fa innaha abatu sauda yìí shifa'un min kulli da ìwòsàn ní fún gbogbo àrùn tí bá ṣe ní illa sa anabi ní àrùn kan náà ní olè wò òun náà ní ikú ó kù ń jọ tọ́lọ̀ ń bá ló kù sá kò sí di ọ yẹn jọ kò síbi tẹ ẹ sáré lọ ẹ dùn ká ẹ rà kọ̀ọ̀ràn àsìkò ti tó ajẹ́ pé kọ̀ọ̀ràn ikú ìtọ́ràn náà làrùn tó wà nínú ara òdìsẹ́lá Muhammad sọ̀tọ́lá nígbà míì ní tó ń bá wa sọ ó ní kúlù zaita adébìnrin sẹ́ẹ̀rí òróró tí wọ́n pè ní zaitu zaitun à ń pè ní olive oil kúlù zait anabi ni ẹ máa jẹ ẹ máa la wọ́n hànú bìí ẹ máa fi para fa innahu min shajarati mubaraka igi kan ni ọlọ́run bá Allah ló gbìn ọlọ́run gbìn tán wá fi àlùbáríkà sí i la àlùbáríkà tó fi sí i la yìí onìkan lọ́mọ bó ṣe tó ẹni bá ń la tí ń bá ń lò ó tí ń bá fi ń para àrùn jìnnà sínú ayé rẹ̀ èyí làwọn ẹlẹ́sìn kejì ni wọ́n mú ni wọ́n ṣe kí ni àwọn àrùn ọlọ́jọ́ pípẹ́ yọ kàn gbé kankan kan fún un ní ọba ní wọ́n ti rí gbàlá ogun ó ti dá látijọ́ yìí wọ́n ti dèwọ́ mọ́lẹ̀ ayé ti ń sèwọ́n ayé ò ti ṣe jàmá mùsùlùmí àwọn la ní jàmá ẹ̀jẹ̀ ká ní ilé ká máa lò kọ́lọ́ mọ́sẹ̀ ìṣàánú wa ṣẹ́wárí èyí tí a rí àkọọ́lẹ̀ fún nínú àwọn àgbọ̀mù àti àwọn mẹ́sìn tí rọ̀ṣúlù sọ prófẹ́tì sọ ńlá kàyé sẹ́rí wọn ò dè wá mọ́lẹ̀ pẹ̀lú èyí tí prọfẹ̀tì nìkan lò gbogbo tó bá jẹ́ egbòogi nílẹ̀ wa ní India lamẹ́ríkà ní UK ní Saudi ní Maka ní Madina nílẹ̀ Yorùbá ń bí tó bá jẹ́ egbò tí máa mú àrùn lọ tá a lò tá a sì fi mú àrùn lọ Ọlọ́run fọwọ́ sí fún wa agbóhùn náà ń bẹ nílẹ̀ Yorùbá àlejìnà èèyàn lè jìyàn ẹ̀ agbóhùn bá ewé káṣẹ́ àjàmọ́ àwọn bàbá lóye pẹ́lẹ̀ ewé káṣẹ́ wọ́n mọ̀ wá pè ní ẹ̀lẹ́ jẹ́jàkújà wa àmọ́ tá a bá wá jẹ́ gbogbo ẹ̀ tán kò wá ní jẹ́mu kú mu nítorí pé ní máa mú ibà lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà pátá ni wọ́n lo oògùn mẹ́dísìn nítorí pé ànábì náà lò ẹ̀yọ́ máa yá mi al-maradul ma'nawi àwọn àárẹ̀ kan bẹ tó jẹ́ pé kìí ṣe àárẹ̀ ara àárẹ̀ ọkàn ni jàmá kí láàfin yẹn dùn yẹn èyàn jòkó lẹ́mi lọ ní àní ó sì pokùnso èsè oúnjẹ ni òní ni àbí ilé ni ọkọ ni àbí èèyàn ní òní àbí kò ní òsí lọ́wọ́ ẹ̀ ọkàn fed-up náà ẹ gbọ́dọ̀ pé mo ti fed-up èèyàn mọ fed-up jama tílẹ̀ ayé yóò sùn yàn gbogbo ìkí ayé sì wá wájú yàn sẹ́rí àrùn yìí jama ohun egbò lè yẹn bí wọn ìjọ yẹn bí ẹ òun náà ni wá sí wọn nù nazilu min al-Qur'ani ma huwa shifa wa rahmatun lil mu'minin ọlọ́wọ́n bá ní al-Qur'an ẹ máa kà á ẹ máa gbọ́ ẹ sì máa lò ó yóò mú àwọn àrùn ẹ̀mí kù fún yín ẹni wọ́n san nǹkan sí ìsìn tí wọ́n san nǹkan sí wọ́n mú kó rẹ̀ lọ́lọ́ lóògùn wọ́n dẹ̀ san nǹkan sí yóò sì jòkó lẹ̀ báyìí ara rẹ̀ yóò máa dán yóò wà healthy ara rẹ̀ dá sásá àmọ́ bó ṣe dìde ohun tẹ́ ẹ̀ bá tètè mú jòkó lẹ̀ ń lè kó sínú kànga àrùn lòun náà jàmbá
bó la yanjú ẹ̀ wọ́n ti tẹ̀lé yìí ní fámásì. ẹ lè bá àwọn afẹ́sìn ni àwọn afẹ́ àti ìṣẹ̀lẹ̀ bọ̀ wọ́n wá káyà tọ́ra nílé lérí àjẹló burúkú tí ń tì káyì ló sì kú lára rẹ̀. mo bẹ̀rẹ̀ wọn aláǹkọ́ lọ́mọdé aburú bẹ́ẹ̀ mọ́jọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa. ẹ̀rẹ̀ yẹn tí ó jáde tí ó sì máa rìn káàkiri bọ́ba bọ́ wá dé bus stop yọ bọ́ fìlà yọ bọ́ ṣòkòtò wọ́n yọ padà wá fìrẹ̀ ẹlẹ̀ yọ pọ̀ pàyìn tìjàmá. àrùn tí ń ṣe kèsì ń ta lè rí. Al-Qur'ani lálò fún yẹn bọ́ba ti wá di pé onítọ̀hún wọ́n wá lo Al-Qur'ani fún ọlọ́wọ́n bọ́ padà wá sànú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ni wọ́n gbé yẹn lọ sí hospitals tẹ́lẹ̀ wá débẹ̀ wọ́n ní àti lo gbogbo oògùn fún kò ṣiṣẹ́ wọn kọ́dà àti ṣe tẹ́sì nǹkan kan ò ṣe àwọn ní nǹkan kan ò ṣe òun máa sọ pé nǹkan sùn wọn dọ́kítọ̀ ní nǹkan wọn ò ṣe wọn bá òun lòun máa ń sọ òun nǹkan sì ń ṣe lóòótọ́ àmọ́ àti ń ṣe kìí sọ̀rọ̀ abẹ́rẹ́ ọ̀rọ̀ tí wọ́n ka Al-Qur'ani sí lani tó náà bá jẹ́ nílá káyọ̀ ò tí ì lọ kẹfọ́ láwọn ọ̀rọ̀ náà kan tí wọ́n máa wí jáde lẹ́nu tí bá ti ń wí àlìjánu burúkú yẹn sì kú lára rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alhal àdúà òun náà ni solution fún yẹn ìyàwó sálámà ìyàwó Ummu Salama yìí ọ̀kan náà àwọn ìyàwó anabi ó jókòólẹ̀ anabi wa wọlé anabi wa bọ́ ọmọ kékeré lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ anabi ní sallallahu alayhi wa sallam anabi ní fi wajhiha shufa ọmọ kékeré tí ó jókòó ti yìn rí i pé àlìjánu ti kọlù sẹbẹ rí ojú rẹ̀ tọpọn rẹsirẹsu lẹ́gbẹ̀ẹ́ kan bí istariqu laha ẹka Qur'ani lélẹ́rì fa inna biha an-nadhra àlìjánu ti ṣẹ́jú máa la bó ṣe wà ní o ti gbàlejò èso wọ́n sì ka àlìjánu sì jáde ara ọmọ sì yá ayé wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa lé ní tọ́ba rẹ̀ wa a máa wá pé ẹ̀dá kan tani mọ́sẹ́ ẹ bá ń bẹ wọn tani kí wọ́n bẹ̀ níbo ní àmàtán lọ kí ló dé tí gbogbo yẹn padà sọ́dọ̀ ilé ọ̀dà ọ̀tọ́ ọmọ bí nǹkan ti wá tó sì mọ tí ọmọ solution tí ó fi kú o lọ́pọ̀lọpọ̀ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ló sọ wá dẹni tí ó change ẹ̀sìn àárẹ̀ ló sọ wá dẹni tí ń lọ lè ṣe bọ́ wọ́n ní kọ́ ọmọ lè wẹ̀ wọ́n hò lódò wọ́n ní kọ́ ọmọ lọ lè wẹ̀ lágbo kan ooru ọwọ́ à ń rúurú kúrú káàkiri ọmọ ṣègbọ́ ọmọ gbé ẹbọ síta mẹ́ta ọ̀pẹ̀yìn ìdáwọ́ mùsùlùmí ṣe rí tí èèyàn bá ti lo medicine téèyàn ṣe àdúrà táàrẹ̀ ní tí ó bá ti lọ ó ṣe sùúrù ní o ànábì àyùbá tá a sọ sí 18 years ló fi ṣe kíni ló fi ṣe sùúrù ẹlòmíì ò lè ṣe sùúrù 18 months tó fi bẹ́ síta kó wọn ọ̀rọ̀ wọn níwòrán wọn pa wọn sọ wá rí oyè kọ́ wá jáde láyé kọ́ ọmọ lọ lè sin mínú sàárè pẹ̀lú gbàgbọ́ ó sì wá bẹ́tà ju kọ́ wà láyé kọ́ ọmọ ṣáájú lọ nítorí tó bá kú nígbà tó ń lè ṣáájú ni òun lọ lè wọná ọlọ́run tó bá kú lẹ́yìn ìgbà tó ṣáájú tán òun lọ lè wọná ọlọ́run nígbà tí bẹ̀rẹ̀ sí ṣáájú ẹbọ ni gbogbo sẹ́ni tó ṣe wọ́n ti parẹ́ èyí tó bá tún ṣe lẹ́yìn ìgbà náà tó bá túbá òun kò ní wọnú fáìlì nítorí pé you are not a Muslim ẹsẹ mùsùlùmí al-istislamu lillah mùsùlùmí máa ń juwọ́ lè ju sẹ́lẹ̀ fàlà níjọ́ ìbànújẹ́ Allah níjọ́ dùnú Allah níjọ́ ẹ̀rín Allah níjọ́ ẹkún Allah inna ma'al usri yusra nítorí wọn kọ̀ọ̀rọ̀ àwọn mùsùlùmí ọ̀gbọ́n ọmọdé àmúkàkì ààrẹ yìí wá dójú ẹbí àtàrà wọn ń gbé oríṣiríṣi wa ọ̀yà fèrèkà yìí ọ̀yà ilé yìí ọ̀yà pọ̀fọ̀ yìí ọ wà sọ fún wọn pé ẹbí ara ẹ jìnnà sí mi tọ́ba jẹ́ pé ikú náà lọ́ba ká mo ṣe tán nítorí tọ́ba ti kú lórí ìgbàgbọ́ ni ó lè sinmi nù sáré bọ́bá wa ní ẹ̀ẹ́dín ṣe náà ń padà túbá tọ́wọ́ kú sójú ọ̀nà arákùnrin kan wọ́n gbé lọ sọ́dọ̀ àwọn alájò ọ̀rẹ́ ààrẹ náà lágbà fárakọ̀ máa ti ń ṣe mọ́ ọkà lé ibi tí wọ́n gbé sí ọkọ̀ bá tají lọ́ba wókè ọ̀rẹ́ bàbá aláwo ni àdóni ògùn ní èṣù ní àwọn èrèrè èmi ẹgbẹ́ mi kò ń bí o àwọn ẹbí ni farabalẹ̀ níbo ni ká gbé ọkọ̀ wọ́tọ̀ dákà àràgbélayé àwọn ará yìí èèyàn ṣe náà wọn tó bá fẹ́ yíwọ́ yóò tó ṣe sùn bọ́pọ̀lọpọ̀ ayé ẹni kọ̀ọ̀kan ṣe rí inú jẹ̀má àfẹ́ntọ́nà máa sànù tó bá ti délé báyìí yóò gbé aláṣẹgbẹ̀ kan yóò máa wá rìn ká arákùnrin yẹn gbé mi kó mi o bàbá ológun yẹn ó ní ẹgbẹ́ kó wàhálà rẹ̀ pọ̀ wọ́n wá gbé lọlé nígbà wọn délé fúnra ara rẹ̀ ó sì fẹsẹ̀ lélẹ̀ ó sì lọ lè wẹ̀ ó sì wẹ̀ tán jẹ̀má ó sì jòkó lé bẹ́ẹ̀ wọ́n fi pílò sí nígbèrè wọ́n ní ọyẹ forest bó ṣe rest náà nìjọba wàláhì ọlọ́run sì gbẹ̀mí ẹ̀ àsopọ̀ wákàtí kan péré àsopọ̀ wákàtí kan tí ó kù
kọ́wá kú sọ́wọ́n yẹn dẹ́wọ́n. la'in ashrakta anabi ni ọlọ́run bá sọ fóun táàtọ̀ wọn bẹ àwọn afọwọ́n bi la'in ashrakta ilẹ̀ Muhammad tọ́ba mú kan ní ìmọ̀ àwọ̀ ọlọ́run tó tún wá gbára lọ́bẹ̀. la yahbatanna amalu ọlọ́run gbogbo sẹ́ẹ̀rẹ́ tó ṣe ní Maka àti Madina àbá gbogbo ẹ̀jẹ̀. wàá gbọ́ wala takunanna minal khasirin ọ wàá sọ̀fù láyé ó tún lè sọ̀fù lọ́wọ́. Prophet Muhammad ni ọlọ́run ọba dájú lé ikọ̀ nígbà ọlọ́run ti dájú lé ikọ̀ ànábi kí ló tó kú jama ta ló wá kú àfáà ló wá kú tí ó ní òun ṣẹ bọ lòun fi wá rí ọ̀nà ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àyà tí mo kà fún yìí ẹ̀ lè wò ní sọ́dọ̀ Zumar àyà 65. nínú àwọn problems ta ní alifaka òun náà ní property òsì ajá ọlọ́run ọlọ́mọdé ẹsẹ̀ ní fọkàn wájú mọ́ tó sì bá ti dé wàhálà ti dénú lé bó sì bá ti wọnú ẹbí wàhálà ti dé gbogbo téèyàn bá ń ṣe tó sì bá ti báyàn lérí ẹ èèyàn ní láti yọrí nítorí pé owó là fi ń lo ayé ẹ̀sìn là fi ń lo ayé àtọ̀run ọlọ́run wọn tẹ̀gẹ̀ fi máa ataka Allahu daral akhirah ọlọ́run bá ní gbogbo tá a bá fún yín nínú ilé ayé ń bí o ẹ fi wá ọ̀run o owó ọlá tá a fún yín ẹ fi pèpè àbẹ́ ṣe sọ̀kalẹ̀ sọ́run dáadáa a jẹ́ pé ilé ayé yìí náà ó ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ní alimalu walibanun zinatul hayati dunya ọlọ́run ní owó yẹ òun làá fi gbádùn ayé ọlọ́run bá lọ́wọ́ ẹ̀ kọ̀ọ̀kan ọ níbi òsì lágbára dé tí ó sì burú dé anabi amasadu ọlọ́run ọba nípa òsì wọn níta nípa ti kírun kálárọ̀ báyìí nínú àwọn àdúrà tí máa ń ṣe yóò ní Allahumma ìwọ ọlọ́run ọba mi inni a'udhu bika ìyínsádìọ́ minal kufr májì di kèfèrí o ìyínsádìọ́ májì kèfèrí ọdọdọ mi o wal fakr májì di ó sì náà ọdọdọ torí bó ṣe bá ti mú òjíṣẹ́ ọlọ́run yóò máa wí okòwì bó ṣe bá ti mú àfa dáadáa kàtìkàtì náà wá sí ibi tí ó ti máa sọ̀rọ̀ òdodo ló ṣe máa parọ́ ńbẹ̀ jẹ̀fọ́ mùsùlùmí nítorí pé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ yín bí ọba sì rówó gbà ayé ò nítumọ̀ kò sì sọ́nà míì yóò wá gbéṣẹ́ àwọn ànábì ọlọ́run kalẹ̀ yóò wá ń jálà bí lòun ṣe àwọn anyi kí ló ń jálà bí rẹ yóò lòun òun máa gún eré olóńgbò àwọn àdàbà ẹyẹlé àbùkù adìẹ ó ti yé kí ló fi ń ṣe alẹ́ ẹ̀yìn ọ̀dà kan mà bẹ́ẹ̀ bá lò bá mi owó ti dé ṣé owó ń bẹ lọ́wọ́ àdàbà sádàbà lówó jẹba sádàbà lówó ṣé ó lè fún yàn lówó sá tani wọn fún yàn lówó jẹba ìsìláàmù wa anídìkárì níwẹ̀ ìsìláàmù lẹ́yìn wa wàláhì anídìkárì níwẹ̀ ó lọ́ mọ́sá ìsànú wa jẹ́mọ́.